wa káàsán, mo kí wa kú ìrọ̀lẹ́, mo kí wa kú ìyálẹ̀ta níbi gbogbo pátá tí ẹ ti ń gbọ́ mi pátá. Lagboile onígbàgbọ́ òun náà lètò tó ṣe wípé ẹ̀ ń gbọ́ lọ́wọ́. Mo kí wa ní tẹlẹ́sọ, mo kí wa ní tológun o. Mo sì kí wa wípé a kú ọjọ́ ìsinmi. Bọ́lọ́run bá fa bíbọ ìsẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ la máa ṣe lókè pẹ̀lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Kí là ń sọ̀rọ̀ nípa ẹ̀ náà? Ègún ìrandíran. Ègún ìrandíran. Kí ni nǹkan tó máa ń fà á? Nínú ìwé ègún ìrandíran, ọ̀pọ̀lọpọ̀ máa ń rí ìjákulẹ̀ nínú ìdílé. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo kì í ní ìtẹ̀síwájú. Bẹ́ẹ̀ àti lọ́kọ máa ń nira ní ìgbà míì. Nítorí kíni? Nítorí wípé nǹkan yìí máa ń fà á. Ó máa ń já àwọn ọmọ ológo bọ́ ní ìgbàkúgbà. Nígbà míì. Àti wípé a kì í fi àdúrà, a kì í gba àdúrà lọ sí ọ̀nà ibẹ̀. Ó jẹ́ nǹkan tó fi ṣe wípé àti ṣẹ́ àwọn ogun yìí ó máa ń pẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà ní ìgbà míì. Ọ̀nà wo la lè gbà láti fi bọ́ kúrò nínú ègún yìí? Ọ̀nà wo la lè gbà tá a fi lè yọ orúkọ wa kúrò nínú ìwé ìrandíran yìí? Òun ni wípé ká gba àdúrà, ká tẹra mọ́ àdúrà, ká sì máa ní ìgbàgbọ́ ní gbogbo ìgbà wípé Olúwa ti yọ orúkọ wa kúrò. Nítorí wípé ó ṣe kókó, ó ṣe pàtàkì nínú ìrìn àjò ẹ̀dá láyé. Kí làdúrà tó máa gbà? Òun náà ni wípé Olúwa yọ orúkọ mi kúrò nínú ìwé ègún ìrandíran ìdílé bàbá àti ìyá mi. Tí wọn kì í bá ṣe rere nídìílé bàbá, èmi gbọ́dọ̀ ṣe rere. Tí wọn kì í bá lálùyọ, èmi gbọ́dọ̀ lálùyọ. Tó bá ṣe wípé ó ní ibìkan tó ní ọdún tó ṣe wípé àwọn ọmọ ológo máa ń dé, tó ṣe wípé wọn kì í ti ní gbèrí sókè, èmi gbọ́dọ̀ débẹ̀, mo gbọ́dọ̀ tayọ ibẹ̀. Ẹ jẹ́ ká máa gbàdúrà bẹ́ẹ̀. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì láyé òde òní wá tá à ń wò gẹ́gẹ́ bí onígbàgbọ́, àdúrà wa ò sí ẹ̀ lọ sọ́nà ọbẹ̀ rárá. Kí ló fà á tàdúrà wa ò lọ sọ́nà ọbẹ̀? Nítorí pé a fẹ́ràn owó, a fẹ́ràn ohun ayé, a dẹ̀ fẹ́ràn ọrọ̀. Ju wípé ká gba àdúrà ká gba àdúrà ìpìlẹ̀ ogun tó ń jà wá gangan lọ. Tó wá mẹ́nu bà fẹ́rẹ́ nínú ìgbéyàwó. Kí ló fà á tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ ò kì í ṣe kíni? Ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọn rí ilé ọkọ gbé. Àfọwọ́fà ń fà á, ogun ìdílé ń fà á, ogun orogún náà sì ń fà á lọ́pọ̀lọpọ̀ ọ̀nà. Àkọ́kọ́ nínú díẹ̀, ẹ jẹ́ kí n yán díẹ̀ ní ṣókí fún wa. Èyí tó gun orogún tó bá ti fẹ́ wí àkókò dín nídìí lásànsán wípé kó mọ̀ lọ́kọ, kó mọ̀ rọ́mọ bí. Bẹ́ẹ̀ jọ́ tó bá délé ọkọ báwo ló ṣe fẹ́ bímọ? Àbí orogún tó bá ṣe wípé orogún ìyá ẹ̀ ó ti wò wípé ọmọ eléyìí kò gbọ́dọ̀ ṣe kíni? Kò gbọ́dọ̀ ju ọmọ tèmi lọ. Ọmọ tèmi ló gbọ́dọ̀ gbé ìdílé ọkọ mi ga. Àwọn nǹkan yìí máa ń fà á lọ́pọ̀lọpọ̀ ìgbà nígbà míì tó máa ń fa ìdádúró fọ́pọ̀lọpọ̀ obìnrin tó ṣe pé wọ́n fi ń pẹ́ kí ó tó di wípé wọ́n lọ́kọ nínú ìgbéyàwó. Tá a bá wá rọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin báyìí tó ṣe wípé wọn à rọ́mọ bí nínú ìgbéyàwó, ẹ jẹ́ ká ṣe sùúrù, ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ fún wọn. Nítorí wípé ẹlòmíì ìyá ọkọ ẹ̀ á fúngun mọ́ débi wípé a fi lé ayé sú débi pé kó lè kọ ọkọ lẹ̀. Tó o bá kọkọ yẹn sílẹ̀, tó o máa bá pàdé níbòmíì kò tí ì mọ̀. Nínú ìgbéyàwó ẹ jẹ́ ká máa ní sùúrù fúnra wa. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ogun, ọ̀pọ̀lọpọ̀ ewu òun náà lọmọbìnrin ńlá kọjá. Àwa gẹ́gẹ́ bí ọkùnrin àti obìnrin, ẹ jẹ́ ká mọ̀ ní ìfaradà fún ara wa. Nítorí pé gbogbo ẹ̀ náà kọ́ ni obìnrin fi ń ṣẹ́yún. Gbogbo ẹ̀ náà kọ́ lobìnrin fi ń ṣe kíni? Ló fi ń talé ọmọ, ló fi ń balé ọmọ jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ sì wà tó ṣe wípé ní ìgbà míì kó tó di wípé ó kúrò nílé ìwé tàbí nígbà tó ṣe wípé ó ṣẹ̀ṣẹ̀ ń dàgbà bọ̀ ní wẹ́rẹ́ tó ṣe wípé ó bàlágà. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti ṣe kíni nípa oyún ṣíṣẹ́? Ó ti ba ilé ọmọ ẹ̀ jẹ́. Ó ṣàkóbá fún ilé ọmọ nígbà tó ṣe wípé ìgbà tó lọ́kọ tán tó wá fẹ́ máa bímọ tí ò wá rọ́mọ bímọ. Àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa ń fà á. Ìmọ̀bí sọ wípé àfọwọ́fà ó máa ń fà á. Ogun ìdílé ó máa ń fà ní ìgbà míì. Ní ìgbà míì tí lélẹ́yìí ogun orogún ó máa ń fà á.
kò ní ju sókè báyìí lọ lábala Lagboile Onígbàgbọ́ láṣẹ Elédùmarè ọba kọ́dá àṣẹ̀dáyé ó tún dọjọ́ mẹ́jọ ọmọ yín àbúrò yín náà ni sókè báyìí náà lọ́bẹ̀ ògè ó dàbọ̀ náà.